AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share. Àsìkò ẹ̀rẹ́ nínú gbogbo ẹgbẹ́ ìròyìn ìfòjì ìwọlé lórí. Olórí ìwọ̀nyẹ kò lọ títí olórí ìwà àjọ̀wọ́. Àyìnbó olórí ìwọ̀nyẹ olórí ìwà àjọ̀wọ́. Ṣé bí wọ́n? You are shine of it. I just seek you. I will belong. Eya shegeri Wasiu tori alawade. Sule mona alawade kule. Nínú àlàáfíà nínú ọlẹ́lá. Apa ìṣọjọ́ gbogbo àlàó. Òní kú ní rèwerèwe. Àlàó yóò mẹ́ta làbá máa ní. Àlàó mẹ́ta làbá ní. Lórúkọ àwọn ọba lórúkọ Elédùmarè lọ́wọ́ àwọn tó bí ẹ̀ lọ́mọ. Sílẹ̀ àlàó yá mi létí. Yóò mẹ́ta làbá ní. Ní gbàgbọ́ náà ní èrò. Wàá dẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta òun yẹ lọ. Màmá gbàdúrà bó o bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta kò ló dáadáa. Bẹ́ẹ̀ni o bá ti dórí 50 orí ọlọ́run ọba ni. Àlàó súnlẹ̀ mọ́nà wàá rí wútó dọ̀tí wàá rí wútó mọ́. Wàá rí wútí ọ̀dà wàá rí wútẹ́kùn òní sọ. Wàá rí ohun tó báàgì gẹ́gẹ́ bí èdè olóyìnbó. Wàá rí ohun tó burú. Ojú ẹ lọ fi rí. Àlàó súnlẹ̀ ìfọ̀rọ̀nà mi ṣùgbọ́n bó o bá ṣe bí ẹni tí o rí nǹkan kan ó ṣe ṣe dáadáa ní. Sùlẹ́mọ́nà wà á ṣírí ọmọ èèyàn. Wà á mọ ohun tí ó dà. Wà á mẹni tá a dúró dè. Wà á mẹni tá a sá fún. Wà á mẹni tó ń ṣe bàjẹ́, wà á mẹni tó ń ṣe kúkú, wà á mọ gbogbo àṣírí oríṣiríṣi. Ṣùgbọ́n torí pé ọmọ kò sọ kọ́kọ́, ìgbà yẹn kọ́kọ́ ló ṣẹ̀ṣẹ̀ dágbà. Ó di mélòó? Ó di méjì ìdí àgàbà bí. Mo ti sọ̀rọ̀ àrí, mo ti sọ̀rọ̀ àpọ̀. Wà á wáyé ẹ̀ṣẹ̀ máa ń bọ̀ láwọn ọ̀tọ́mọ ẹ̀dá ń ṣe. Wà á lé èèyàn mẹ́ta tó, ó bímọ mẹ́ta èèyàn kan, ó bímọ mẹ́ta, ó pa kan, ó ìkan mọ́lẹ̀, ó bí kan jáde sí ìta gbangba. Yóò ṣe ojú ẹ̀ kò ní sọ fáyé. Wà á mẹni tó ń dúró dè. Wà á mẹni tó ń sá fún. Wà á pọ̀ ní tó ṣe ń dúró dè èèyàn. Wà á mọ̀ ní tó ṣe ń sá. Ó wà ní pọlọ ní ọjọ́ tó wà á jẹ. Àlàó súnlẹ̀ lọ́nà èyí á wí ìyàwó àwọn ẹni àwọn àgbàgbà ní wọ́n fi ń sọ̀rọ̀ àwọn bí. Ọmọ àgbàlagbà ni wọ́n. Bàbá ọlọ́mọ bá bá kọ́ kí ó bá bá a sọ fún. Ẹni ẹlẹ́ni ló wá sí o. Ẹni ẹlẹ́ni ló wá sí. Ẹni ẹlẹ́ni ló wá sí o. Ẹni ẹlẹ́ni ló wá sí.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share.